إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. ní tẹ̀síwájú ìtumọ̀ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an. A pè ní ìtumọ̀ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an. A kò sọ pé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé Al-Qur'an èdè míì kò lè gbé jáde gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní tó gbà lérò bó ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. Hátà kódà kó jẹ́ bí lugha arabiyya, lápòjúwe tí a bá ní alhamdulillahi rabbil alamin, kẹlmà alhamdu yẹn àwọn ulama tafsir wọ́n sọ pé ashukuru. Ǹjẹ́ kẹlmà ashukuru sógbé alhamdu sógbé? Hatta fi lughati al-arabiyya kò gbé tán, ṣùgbọ́n ma yuqarribu al-ma'na ila adh-dhihni, in tó súnmọ́ tó lè sún wa mọ́ ìtumọ̀ ìtọ́lọ̀ ń gbà lérò o ní ká fi ashukuru ká fi túmọ̀ alhamdu. tó bá wá rí bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá, fama balu al-lughati al-ukhra, báwo wá ní èdè míì ìjó lè gbé jáde déédé bó ṣe wà ń bẹ̀ là. so ní ẹ̀ta sọ wípé àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ìtumọ̀ rẹ̀ là ń ṣàlàyé. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà, kó sì fún wa ní alfaham láti ọ̀dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí afọ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wa arda, Ọlọ́run kó bá yọ́nú sí wọn. Ìgbà tí wọ́n bi wọ́n léèrè, sa'ala Aliya rajulun, wọ́n béèrè lọ́wọ́ afọ́ Ali ibn Abi Talib, Ọlọ́run kó bá yọ́nú sí wọn, wípé ǹjẹ́ hal taraka Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam min ghayri Qur'an shay'an, ǹjẹ́ gbà tánàbí lọ sánàbí tó fi nǹkan mí ilẹ̀ tó yàtọ̀ sí al-Qur'an bí? Ìbéèrè yìí wọ́n béèrè lọ́wọ́ afọ́ Ali ibn Abi Talib. A sì dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ṣe pé afọ́ Ali ibn Abi Talib ni wọ́n bi ní béèrè. Wal hadith fi kitab Fadail al-Qur'an ní tírà fọwọ́ al-Imam al-Bukhari. Ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ afọ́ Ali, Ọlọ́run ọba fi ṣe ìpalẹ́numọ́ fún àwọn Shia, alhamdulillah, kó tiẹ̀ tó di wípé àwọn Shia gan kan tó bẹ̀rẹ̀ wàhálà. Wọ́n bí afọ́ Ali ibn Abi Talib ní béèrè pé ǹjẹ́ Ànábì fi nǹkan kan mílẹ̀ yàtọ̀ sí al-Qur'an? Qala la. Afọ́ Ali ibn Abi Talib wọ́n sọ pé rárá o, illa fahmun yu'ti illa rajula. Lẹ́yìn al-Qur'an yẹn, àgbọ́yé al-Qur'an ló tún kù tọ́lọ̀ máa ń fún àwọn tó bá wù ní ẹ̀bùn àgbọ́yé tí ẹlòmíì lè má gbọ́yé, ṣùgbọ́n tẹ́lòmíì Ọlọ́run fún ẹlòmíì lágbọ́yé yẹn látara kíkà al-Qur'an àti látara ìrònú sí al-Qur'an. ọ̀rọ̀ yìí
nǹkan méjì àbí mẹ́ta ní àwọn olùmọ̀ mú jáde ńbẹ̀ gẹ́gẹ́ tí wà ní Sahih Bukhari. Alákọ̀ọ́kọ́ náà òun náà ni wípé ṣé rí àwọn Ṣíà àwọn ní àdìsọ́kàn wípé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì kọ àkọsílẹ̀ àfipamọ́ kan tó fi lé àfáwà Àlì lọ́wọ́ yàtọ̀ sí gbogbo àwọn sàhábà tí ó ṣàlàyé fún àwọn tó kù pẹ̀tọ́ ìwọ ọmọ ẹ̀gbọ́n àbúrò bàbá mi àbí ìwọ ọmọ ẹ̀gbọ́n bàbá mi jẹ́ kí n fún ọ láṣìírí eléyìí yàtọ̀ sí gbogbo àwọn sàhábà tó kù ìyẹn ń bẹ nínú gbàgbọ́ àwọn Ṣíà. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé hadith yìí hadith tó lálàáfíà tó bá yẹ pé nǹkan yẹn ń bẹ ní afáwà Ali ibn Abi Talib ó sọ nípa lẹ́yìn Kùránì o Ànábì tún kọ àkọpamọ́ kan fí mi lọ́tọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Ṣíà ṣùgbọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ afáwà Ali ibn Abi Talib fúnra wọn gan torí pé ní abẹ́ kìtàbù Fadailul Kùránì yìí báàbù man qala ma taraka an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam illa ma fi daffatayn lábẹ́ báàbù yìí wọ́n mú ọ̀rọ̀ àfọwọ́ Abdullahi ibn Abbas wa wọ́n mú ọ̀rọ̀ àfọwọ́ Ali ibn Abi Talib náà wa ṣùgbọ́n tó bá pọ̀rọ̀ àfọwọ́ Abdullahi ibn Abbas nìkan ni wọ́n lè máa sọ pé ṣe bí Abdullahi ibn Abbas ṣùgbọ́n ọ̀rọ̀ àfọwọ́ Ali ibn Abi Talib òun náà ń bẹ ní abẹ́ báàbù yìí pé Ànábì sallallahu alaihi wasallam kò fi kankan mílẹ̀ sí wal Qur'an tó jẹ́ al-Qur'an lọ. Kókó ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ṣé túnmọ̀ eléyìí òun ni pé kò sí súnnà fìrìpẹ́ lómi tó lè gbọ́ yé wípé àjẹ́ wípé ìdánẹ́bí fílẹ̀ Qur'an nìkan ni kò sí súnnà ń bẹ là ìtumọ̀ eléyìí náà ni pé ṣé rí súnnà yẹn òun ṣàlàyé al-Qur'an fún wa gbogbo nǹkan tí ẹ bá ti rí nínú súnnà misdaq lima fil kitab so lè tó ń túmọ̀ sí wípé súnnà nabi sallallahu alayhi wa alihi wa sallam ó ti wà mundamaja fi kitabillah sí tó wà ní al-Qur'an ó ní bèèrè wà lè bèèrè pé bẹ̀ tí nǹkan mí bẹ tó ṣe wípé shara'ati súnnà ni ó gbé jáde alìmọ́rí inú al-Qur'an àìmọ̀kan ló fà ó ń bẹ inú al-Qur'an Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ni wa man yuti'ir rasula faqad ata'a Allah. Àwọn òfin tẹ́ bá rí nínú súnnà tó bá ṣe pé ẹ̀rí òfin yẹn mufassala nínú al-Qur'an láà ó ń bẹ nínú al-Qur'an mujmala ìpìlẹ̀ nǹkan yẹn al-Qur'an ti sọ pé wa man yuti'ir rasul gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ faqad ata'a Allah ó ti tẹ̀lé Ọlọ́run náà nìyẹn ìdán in tó bá yẹ pé súnnà bá gbé jáde kódà kẹ mọ́ inú al-Qur'an náà ló ṣe kí ní ológun kan jáde. Kókó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-faham. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó máa ń fún ẹrú rẹ̀ ní àgbọ́yé tí bá ń ka al-Qur'an tó bá ń ronú sí al-Qur'an Ọlọ́hun máa ń fún ẹnì kọ̀ọ̀kan ní àwọn àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ lórí tí yẹn ń ka náà al-Qur'an tí kò bá sí eléyìí ni tírà tafsiri kan náà ti tó fún gbogbo wa ṣùgbọ́n títí di ọ̀la làwọn àfáà tún kọ kútùbù tafasir tẹ́ẹ̀sì máa rí àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí alfaham gẹ́gẹ́ bí àfáà Ali ibn Abi Talib ti sọ alfaham ètò ìpé tí Allahu rajula tọ́lọ̀ ó fún yẹn wọ́ ka Qur'an bó ṣe ka Qur'an yẹn in tó mú jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú sí ọ̀rọ̀ Ọlọ́run Ọba yẹn yóò tún yàtọ̀ sí tẹ́lẹ̀mí mú jáde mẹ́ eléyìí fahamun min Allah subhanahu wa ta'ala Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yu'tihi man yasha'u min ibadihi Ọlọ́run máa ń fi eléyìí ó fi máa ń ṣe ẹni tó bá wù lọ́ṣọ̀ọ́ nínú àwọn ẹrú rẹ̀ pàápàá jùlọ min ahlil Qur'an nínú àwọn tó bá wo mọ́ al-Qur'an ní kíkà al-Qur'an ní fífarabalẹ̀ gbàgbọ́ yé ìtumọ̀ al-Qur'an ní fífarabalẹ̀ ronú sí ìtumọ̀ al-Qur'an ala sabilil mithal lápòjúwe tó súnmọ́ amọ́sálà kan wá lánàá wípé ẹni tí
ó dáràn jarimatul qatl tó pààyàn pípààyàn tó pààyàn yìí khata'an ó ṣe sí kìí ṣe pó mọ́mọ́ àwọn mú àpójúwe ẹni tí ń wa ọkọ̀ rẹ̀ lọ jẹ́jẹ́ rẹ̀ kódà kò spíìdì kọjá límìtì ibi tó yẹ kó sáré mọ́ ọlọ́kadà kan wá ń kánjú bọ̀ ó ní chairmanu àwọn ọlọ́kadà bóyá wọ́n ní mítìn ó wá ń kánjú ó ń sá eré pọ̀ bó ṣe jánà máa ọlọ́kọ̀ yìí lẹ́nu yẹn láti rí náà sí torí pé ibi ilé ìpàdé wọn kò jìnà bẹ̀ bó ṣe jánà máa ọlọ́kọ̀ yìí lẹ́nu ó sàkóso abẹ táyà ọlọ́kọ̀ yìí tẹ̀ mọ́lẹ̀ ojú ẹsẹ̀ ló jáde láyé pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ṣe ríun sí ọlọ́kọ̀ yẹn só mọ̀mọ́ kò mọ̀mọ́ khata'an nínú òfin ṣẹ̀ríà ẹni tó bá ṣèèsì pààyàn sí ṣẹ̀ríà nìkan pápadà ní là wọn ò ní pápadà àmọ́ yóò sanwó ẹ̀mí pẹ̀lú àwùjọ tá a wá wà yìí kírò èyí wá ṣẹlẹ̀ sẹ́nìkan ilé ìpàdé àwọn ọlọ́kadà kò jìnnà síbi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹni tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ohun tó wá ní chairmanu àwọn ọlọ́kadà gbogbo àwọn ọlọ́kadà sì ti páàkì ọ̀kadà wọn gbogbo wọn ti péjú bámú chairman yìí ni wọ́n retí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ó sì ṣe déédé àsìkò tí gbogbo wọn náà wà bẹ̀ ẹni tó wa ọkọ̀ yẹn kí ni mọ̀nà tá fún ṣé kó dúró kó lọ sí ilé ibẹ̀ kó lọ ṣàlẹ̀ fún ẹ pé mistake ni o mi mama o naam kó lọ síbẹ̀ kí ni kó ṣe kí ni o kó sá kó wá lọ sí police station kó lọ rìpọ́tù ara rẹ̀ tó bá ti wá rìpọ́tù ara rẹ̀ ń bẹ̀ pé òun dáràn o báyìí wáyé wọ́n padà wá sí police station àbí káwọn ọlọ́pàá wá síbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ láti wá àwọn wòlò àwọn èèyàn ní ẹ̀mọ́ ọ̀bọ̀ eléyìí ní nǹkan tó takarara hátà nínú òfin tayé kódà tó lọ́pọ̀ sọ ní ẹgbẹ̀ má dúró má bọ̀ ètò wá sọ yìí tẹ́ bá bí ọlọ́pàá tó sọ léèrè yóò ní àwọn náà kàrò pé nọ́mátì tó yẹ kó ṣe náà ní tàbá wọn ka al-Qur'an anábì Musa alayhi salatu wassalam nígbàtá anábì Musa tó sàṣemọ́sí tó ṣeéṣì tó ṣeéṣì pààyàn ní àwọn ará Misra kí l'Ànábì Musa ṣe Ànábì Musa sá ó ní fafarartu minkum lamma khiftukum fafarartu minkum lamma khiftukum níṣe ni mo sá fún yín nígbàtí ẹ̀rù ń bà mí mi ò mọ nǹkan tẹ́ lè ṣe fún mi torí pé ní gbálà yìí ni fafarartu minkum lamma khiftukum mo sá fún yín nígbàtí ẹ̀rù ń tẹ́ lè ṣe fún mi bà mí ni mo fi sá jàmá istinasan tírú èyí bá ṣẹlẹ̀ sí ìyàn gẹ́gẹ́ bá ṣe sọ yẹn tí wọ́n náà wá sá lọ police station sọ ọmọ kó ní ànípe ń dẹ̀ lílò istinasun ni o ní mustanad tó gbára lé wa hadha faham àgbóyé kan ní ẹnu al-Qur'an ṣùgbọ́n sí tó bá ka tafsir tó sáájú alìmọ́ra aláyẹyẹn gbẹ̀ ní tafsir àwọn àfáà tó sáájú tẹ́ bá wá wo ọ̀rọ̀ yẹn ẹlòmí wà lè rò pé tó bá ipò orílẹ̀-èdè wa ní kò ní ìdí kó sá tó bá ṣe wípé orílẹ̀-èdè yíyẹn téèyàn ò bá páyà tí àgbọ́yé ti yé gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ kò ní ìdí kó sá torí pé àwọn náà ti mọ̀ pé nínú òfin o àgbùdọ̀ pa ọ́ àgbùdọ̀ fà ó lè jọba lọ́wọ́ ni ṣùgbọ́n níbi tó ṣe wípé ìwàràǹwàrà ń bẹ lára àwọn ènìyàn yẹn irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Musa torí pé Ànábì Musa ò mọ táwọn ará Mísírì ṣe fún lamma khiftu ó wá lọ rìpọ́ọ̀tì ara rẹ̀ nígbà tó dé Madian pé kí ló ń sá fún ó padà sọ ní Madian so bákan náà ìyẹn túnmọ̀ pé bá lọ police station ó lọ rìpọ́ọ̀tì ara rẹ̀ ó lọ sọ so lè tó túnmọ̀ sí pé tí yàn bá ń ka Al-Qur'an èyí ó máa rí oríṣiríṣi nǹkan tọ́lọ́wọ́ mọ̀ fún yàn láwọn àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ lákín
bi thalathati shurut fáàmù tá ń sọ yìí wọ́n wá tú wálẹ̀ o gbogbo tán bá tú wálẹ̀ ẹlòmí o ma mú ẹ̀rí wá wípé ó yẹ kó fún mi 5,000 naira láàrin yìí torí pé qala Allahu ta'ala yóò mú jáde ńbẹ̀ ṣùgbọ́n wọ́n fi májẹ̀mú sí májẹ̀mú alákọ̀ọ́kọ́ an yakun hadha al-fahm muwafiqa lima fi al-Qur'an àgbọ́yé tó gbọ́yé yìí ó gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú àwọn nǹkan tó ń bẹ nínú al-Qur'an kò gbọ́dọ̀ tako al-Qur'an ẹlẹ́ẹ̀kejì alla yukhalifa lisan al-arab àgbọ́yé tó mú jáde yìí kò gbọ́dọ̀ tako kí ni ìtumọ̀ àgbọ́yé yẹn nínú èdè Lárúbáwá gan só sépa ìtumọ̀ yẹn nínú èdè Lárúbáwá torí pé lákòjúwe Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ ń sọ̀rọ̀ kan ní al-Qur'an kí wọ́n wá fún ní túnmà mí àmákòjúwe wá pé Ọlọ́hun Ọba ní wa wajadaka a'ilan fa aghna wa wajadaka dallan fa awa kẹwàá ní wa wajadaka dallan Ọlọ́hun dárúkọ fáwa ní al-Qur'an àgbóyí kan náà nìyẹn rárá hada yukhalifu lisan al-arab so àgbọ́yé tí Ọlọ́run fún yẹn náà téyìn ó tún fi gbá àwọn nǹkan mí yìí nínú al-Qur'an kò gbọ́dọ̀ tako ìpìlẹ̀ tí ń bẹ nínú al-Qur'an kò gbọ́dọ̀ tako ìpìlẹ̀ èdè Lárúbáwá bákan náà kò gbọ́dọ̀ tako al-ma'lum bid-darura fi din so ìdí ni tó fi jẹ́ wípé ká padà síbi tá a ti bẹ̀rẹ̀ nítorí àsìkò a sọ wípé àgbọ́yé afẹ́ ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbọ́yé ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ al-yawm àwọn ní àsìkò púpọ̀ nítorí àwọn ètò tó wà níwájú wa a kà áyà kan insha Allah ta'ala láti fi ṣe tafsiru tini suratul Maida ibẹ̀ ni a ti dúró aya eléyìí tí a gbéyẹ̀wò lé ní ọ̀nà ni aya 50 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu minallahi hukma liqawmi yuqinun Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bada'a hadhihi al-aya bil istifham aya yìí Ọlọ́hun bẹ̀rẹ̀ pẹ̀lú al-istifham ìdánpẹ̀ ní al-istifham o náà ni kéyìn ó béèrè lọ́wọ́ èèyàn kéyìn ó béèrè lọ́wọ́ èèyàn tàbá wá béèrè lọ́wọ́ èèyàn ọ̀nà méjì ló pín sí wọ́n lè bìyàn ní béèrè ká sì máa retí ìdáhùn ẹlẹ́ẹ̀kejì a lè béèrè lọ́wọ́ èèyàn táà retí ìdáhùn lọ́wọ́ rẹ̀ ṣe wá rí béèrè yìí tí wọ́n béèrè lọ́wọ́ èèyàn tí a retí ìdáhùn èyí wá pín sí ọ̀nà tó pọ̀ ala sabil al-mithal lápòjúwe ẹnìkan rí ọ nísìn ó ń bi ọ wípé kí ni ó kọ rẹ̀ kí lẹ́ni yẹn fẹ́ lọ́dọ̀ rẹ̀ náà ọ̀fẹ́ kò dáhùn ẹnìkejì dé ó ní sọ́pọ̀ olókọ ni sọ́fẹ́ kò dákọ̀ rẹ̀ ni só olókọ ni mo lókọ kò béèrè pé mo lókọ ìtumọ̀ ẹni wípé lọ mọ́ ṣe tó bá wù ṣe bá mọ́ àṣìbó olókọ abó olókọ pé náà mo lókọ òbí ọ́ ní pé kọ́ sọ́pọ̀ olókọ gbogbo àwọn nǹkan yẹn wọ́n bẹnu èdè ti wà àyíkàn kíyèsí wọ́n pè kì níkan ní ta'kidul madhi bima
yushbi'u dhanb ó mọ́ bẹ̀ẹ́nú ọ̀rọ̀ wa táì kéèsì náà a ma yìnyàn ní ṣùgbọ́n bú ni lápòjúwe àfá àgbà ní ọwá wọ ìjókòó kan wọ́n ní akẹ́ àwọn àfá olùmọ̀ ni wọ́n èèyàn pàtàkì ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni tá a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ni wọ́n jẹ́ ẹnu pé wọ́n kàn sọmọ Ìlọrin náà sórí ìtọ́ sọ lọ́wọ́ èèyàn ní tó fẹ́ lò gàrí tí ẹ bá ṣe pé wọ́n sọmọ Ìlọrin lápòjúwe ni o àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ agbúdọ̀ gbàgbọ́yé àwọn dalalat tí ń bẹ níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni tí ò bá ti lè gbàgbọ́yé eléyìí kò lè gbàgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run ní kúnkún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ní afa hukmal jahiliyyati yabghun ìbéèrè tọ́lọ́run béèrè hamsa tó wà ń bẹ̀ yẹn limada lil inkar al-istifhamu al-inkari kí ló kọlù wọn afa hukmal jahiliyyati yabghun ǹjẹ́ èyàn ọmọ ènìyàn ẹ̀rì pọ̀rọ̀ tá ń bá bọ̀ látòkè Ọlọ́run ṣàlàyé nípa òfin Ọlọ́run pé Ọlọ́run ò lè dá ilé ayé káyé ó tó bó ṣe tó yìí kọ́mọ̀ wà fi òfin kalẹ̀ bí wọn náà bá dá ilé iṣẹ́ lẹ̀ òfin ó wà bó bá dá ilé ẹ̀kọ́ lẹ̀ àsìkò táwọn ọmọ ó wọlé àsìkò tí wọ́n ó jáde àsìkò tí wọ́n ó ṣe test àsìkò tí wọ́n ó ṣe exam àsìkò tí wọ́n ó lọ holiday iye ọjọ́ tí wọ́n fi lọ holiday iye ọjọ́ tí wọ́n ó resume yóò wá ẹni tó bá late ẹni tó bá jà ẹni tó bá bà nǹkan lé ẹ̀kọ́ jẹ́ òfin gbọ́dọ̀ wà báwo la ṣe wá rò kó bọ́lọ́run ṣe dálé ayé tó báyìí tó sì dá àwọn ọmọ ènìyàn bí ajinasin mukhtalifa pẹ̀lú ìran ọ̀tọ̀ọ̀tọ̀ bó la ṣe lè rò pé kò wá ní rántí gbófin kalẹ̀ tí ó wà á sọ bí kalẹ̀ mọ́ gbófin kalẹ̀ fúnra wa a jẹ́ pé gbogbo òfin tó bá ti yàtọ̀ sí èyí tí Allah tó gbé kalẹ̀ jahiliya lọ́wọ́ bá sọ pé afa hukmal jahiliyati yabghun ọlọ́wọ́ bá ní ṣe òfin tó yàtọ̀ sófin tọ́lọ́run yabghun ay yuridun tó lẹ́yìn èèyàn ń fẹ́ mi ju tọ́lọ́run ọba lọ afáwa al-imam al-hafiz ibn kathir alayhi rahmatullah wọn afa hukmal jahiliyati yabghun inú tafsir wọn àwọn náà ni yunkiru ta'ala láàfilé mọ̀ wípé istifhamu yẹn lil inkar afọ́ ibn kathir àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú yunkir tí èyàn bá ń ka tafsir al-Qur'an ìmẹ̀ẹ̀sìn yakhdumu ba'duha ba'da àwọn ìmẹ̀ẹ̀sìn tẹ́ rí yẹn gbogbo wọn rìnra wọn lọ́wọ́ ni láti fi gbàgbọ́ yọ ọ̀rọ̀ lọ mujarradu pé àfọwà ibn kathir ló kẹlìmọ̀ yunkiru ta'ala ala man kharaja an hukmillah èyàn lè gbọ́ yé pé Ọlọ́run ọba ó lòdì sí àwọn tí wọn kò tẹ̀lé òfin Ọlọ́run ṣùgbọ́n kẹlìmọ̀ yunkiru yẹn tí wọ́n bá tún láwọn ìpìlẹ̀ kan lára nínú ìmọ̀ al-balaghatul arabiyya ó mọ̀ wípé àfáwà ibn kathir wọn ò sàdédó ló kẹlìmọ̀ yunkiru ó ti mọ̀ pé tá fẹ́ jẹ́ ká gbọ́yé ni pé wọ́n fi ṣàlàyé istifhamu yẹn pé yunkiru Allahu ta'ala ìtumọ̀ ẹ̀ ni pé afa hukmal jahiliyya kẹlìmọ̀ hamsa àmì harfu hamsa tó wà ń bẹ̀ yẹn al-istifham al-inkari ìbéèrè tó ṣe wípé àwọn olóyìnbó máa ń pè yẹn ní rhetorical question ìbéèrè tí è ṣe pé a fẹ́ kó dáhùn rẹ̀ lit-taqrir' wa lit-tawbikh láti lè fẹnu àbùkù kan láti lè sọ wọn pé ṣe orí rẹ̀ ò pé ni ṣe ó gbọ́n ni afa hukmal jahiliyyati yabghun ayé ǹjẹ́ hukmal jahiliyya òfin àgbékalẹ̀ táwọn ọmọ ènìyàn fọwọ́ ara wọn gbé kalẹ̀ yabghun
ay yuridun wa yabtagun wa yuridun wa an hukmillahi ya'dilun. Kí ló dé tó fi jẹ́ wípé òfin àgbélẹ̀rọ tọmọnìyàn yẹn òun ló jọ yín lójú ju ti Ọlọ́run ọba lọ. Ṣé ẹ bá sì wo tí Ọlọ́run ọba sọ yìí, ó sẹ́wò mọ́ gbogbo wa náà la illa ma rahima rabbi. Àwọn nǹkan tí wọ́n bá gbé kalẹ̀ tí ìbá ṣe tọ́lọ́run a máa wu ẹ̀mí àwọn èèyàn ju tọ́lọ́run lọ. Tí ẹ bá ní kinní kan súnnà ní ẹ̀rì páwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀. Èyí tó bá jẹ́ ti ayé nafsu ṣe tí súnnà gbé kalẹ̀ yẹn náà ni àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti ṣe. Ẹgbà táwọn àfáà ti ń pariwo kádánùgbọ̀n sí àwọn àtàjọkùnrin ọlá tó ń bẹ ń bẹ ẹ̀súnnà ànábì ni. Kódà nígbà náà ẹlòmíì yóò kórìíra rẹ̀ tó bá bí léèrè pé kí ni mo ṣe, yóò ní bó ṣe kóhun gbọ̀nsẹ́nu bí ewúrẹ́ kankan yóò sọ̀rọ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́ni nígbà àwọn ọmọ Yahoo bẹ̀rẹ̀ sí dánù gbọ̀nsẹ̀, àwọn ọmọ ìgbẹ̀ that's sign of maturity, sign of maturity. Ẹ sáà mọ́ pè ní súnà, tẹ́ bá ti pè ní tayé àwọn yóò nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n tẹ́ bá ti pè ní títọ́ Ọlọ́run tànàbí sallallahu alaihi wasallam afa hukmal jahiliyyati yabghun. Tó bá sá ti jẹ́ ti jahiliya yẹn àwọn yóò ṣe. Ṣùgbọ́n tẹ́ bá ti sọ pé tọ́lọ́run ọba ni àwọn yóò ní ṣe. Bẹ́ẹ̀ náà nínú àwọn òfin ayé, tó bá ṣe pé òfin ayé ló sọ wípé ẹni tó bá ṣe zìnà kí wọ́n nà á lẹ́gba tí ò bá tí lóbìnrin lé, àwọn yóò ní sọ pé wà barbaric. Ṣùgbọ́n ẹ sọ pé Al-Qur'an ló sọ, súnà Ànábì ló gbé kalẹ̀, àwọn yóò sọ pé àwọn òfin. Bẹ́ẹ̀ náà ni àpójú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí inú gbáyà wa tí ṣẹ̀ríà Islam bá ní bá ṣe fẹ́ kẹ́ ṣe nǹkan yìí àwọn èèyàn ní pé ṣe kò sọ alternative. Gbogbo orú ẹ̀yàn tẹ́ rí báyẹn pátá Ọlọ́run bá ní afa hukmal jahiliyyati yabghun. Níjọ́ tẹ́rù Ọlọ́run bá bà mí jù oníjọ́ tí ọmọ kan ń wá admission, course tó wá fẹ́ ṣe wọn wá fún. Wọ́n bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé kọ́ọ̀sì tó ṣe tí wọ́n bá fún kó ṣe Islamic studies, kó ṣe ìṣẹ́bó mọ́kíw ẹ̀yẹn ni pé kàkà tí ó fi ṣe Islamic studies, kàkà tí ó fi ṣe ìyà lọ sí Yorùbá ni. Ẹni tí mo ń sọ yìí ẹ̀rí àmì ẹ̀sìn náà lára rẹ̀ kọ́dọ̀ ọkọ̀ ẹlẹ́yà ni inna lillahi wa inna ilayhi raji'un. Kàkà tí ó fi ṣe Islamic studies ìyà lọ sí Yorùbá ó nítorí pé kò lọ́la. Ọ̀rọ̀ yẹn ó bà mí lọ́kàn jẹ́ púpọ̀. Subhanallah. Islamic studies ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá tán ti ń kọ́ Ifá, akílẹ̀ wá fi wéra wọn tí ò jọra wọn. Ọdúrù tí mo fún ọmọ ìyá náà ni pé wallahi ó lè mọ́mà, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́run má bá wa lò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí o. Tá a bá ti lè dágun látà fojú kéré tọ́lọ́run, Ọlọ́run ni ó yá èyí tó pàtàkì yẹn múra sí ká máa wò káwò ta ló láyé ta ló lọ́run. Òun ló jẹ́ káwọn èèyàn mọ́ dààmú, ẹlòmíì ní masters lọ́wọ́ ọ̀kadà ló tún kò káàkiri. Ọlọ́run yọ àlùbáríkà ń tán yányán kúrò mẹ́ torí pọ́ mọ́ kàwé àmúkò lékè ẹ̀kọ́ lọ máa kàn tó fẹ́ kàn ní gbogbo náà rí báyìí. afa hukmal jahiliyyati yabghun. Ọlọ́run bá ní kí ló jẹ́ tó fi jẹ́ wípé àgbékalẹ̀ al-jahiliyya, ìtumọ̀ al-jahiliyya o náà ni gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run. dhalika bi anna Allaha huwal haqq wa anna ma yad'una min dunillahi wal batil. Gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run pátá bátil ni. So ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n pín ọ̀rọ̀ alìjáhálù níbi alìjáhìlíyà wọ́n pín sọ́nà méjì. Alákọ̀ọ́kọ́ alìjáhálù bí ma'ana diddul hilmi lọ́dọ̀ àwọn àfó onímọ̀ Adam. Wọ́n ní alìjáhálù laysa diddal ilmi bal mada didda alhilmi. Wọ́n ní kò túmọ̀ sí wípé èyàn ò nímọ̀, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni wípé
èèyàn ò ní ìfarabalẹ̀, èèyàn ò ní àtẹ̀mọ́ra, èèyàn ò ní sùúrù lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ al-adabul arabi. Àmọ́ pẹ̀lú àgbọ́yé tó fẹjú nínú ìmọ̀ ẹ̀sìn, al-mustalahu shar'i, tí wọ́n bá ní al-jahiliya, òun náà ni ma siwal wahyi. Èyí gan ló wà a'adal wa aqwam, tó yẹ kí àwọn ní adabu náà káwọn náà gbé ẹ̀wò. Ló fi jẹ́ pé ìgbẹ́jẹ́ mi bá ń kọ́ ní adabu fil fasl, èmi lo tààrífù fún ẹ̀. Al-jahiliya, tó bá ní al-asru al-jahili, a sọ wípé al-asru qabla al-wahyi, asru jahili ni. Ṣùgbọ́n dídú ilmi, ìmọ̀wó ní jẹ́ ìmọ̀ tí ó bá ti bá wà yìí rí. Bàtọ́lọ́wọ́ bá sọ ní al-Qur'an al-Karim, Ọlọ́wọ́ bá ní òun lòun rán Ànábì sallallahu alayhi wa sallam yatlu alayhi ayati wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qabl lafi dhalalin mubin, ay min qabli al-wahyi lafi dhalalin mubin. Nígbàtí aládàbò wá sọ pé ìmọ̀ wà, ẹgbẹ́ bẹ́ẹ̀ sí ń kọ náà, ìmọ̀ wo ní jẹ́ ìmọ̀ qabla al-wahyi. So láti lè mọ̀ wípé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí bí wáyí bá ṣe gbé kalẹ̀, jahalu ni, àìmọ̀kan ni. Afa hukmal jahiliyyati yabghun. Ọlọ́run bá ní ṣé ìlànà òfin àgbékalẹ̀ àwọn ọmọnìyàn tó yàtọ̀ sí èyí tọ́lọ́run bá gbé kalẹ̀ tó gbìṣẹ́ rẹ̀ gbé kalẹ̀, yabghun ay yabtaghun yuridun. Ṣé yìí ni lẹ́fẹ́ tẹ̀bàtì, èyí ni lẹ́fẹ́ gbọ́lá fún ju ti Ọlọ́run ọba lọ ni. Ìṣesí yìí kéèyàn ó máa gbọ́lá fún in tó yàtọ̀ sí in tọ́lọ́run gbé kalẹ̀, àmọ́ yujibu al-bughd wal-maqt inda Allah subhanahu wa ta'ala. A máa ṣokùnfà kọ́lọ́run obìnrin síyàn. Inú ẹ̀ tó fi jẹ́ pé pọ̀lọpọ̀ ẹlòmíì kọ mọ́ bí tóun ti fẹsẹ̀ kọ, ọ̀rọ̀ rẹ̀ wá níjọra, ọ̀rọ̀ rẹ̀ níjọra, kí ló ń ṣe? Ẹ jẹ́ ká yẹ àníyàn wa wò sí àtà àmọ́ ń kọ sí ti tọ́lọ́run. Ẹ̀rù máa ń bà mí púpọ̀ láwùjọ wa pẹ̀lú àtàwọn èèyàn máa ń kọ sí ti tọ́lọ́run, pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn, pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn. Ṣé bọ́lọ́run ló láyé, ló sì ní al-qiyama? Ṣé bí torí táyé náà ló fi dágun lá sí ìmọ̀ ẹ̀sìn? Ọlọ́run ọ̀nà ya múra sí táyé ọ̀hún ká mọ̀ bí tó bàjá. Eléyìí tá a sọ yìí nínú hadith tó ń bẹ ní turafa al-Imam al-Bukhari, wọ́n gbà jáde ń bẹ kitabul diyat. Ànábì sallallahu alayhi wa sallam ní hadith afu Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma, wa qala Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam abghadu an-nas ila Allahi thalatha, abghadu an-nas ila Allahi thalatha. Àwọn èèyàn tí Ọlọ́run ọba bínú sí púpọ̀, àwọn ìran èèyàn mẹ́ta ni. Nínú àwọn ìran èèyàn mẹ́ta yẹn, èyí tá ń sọ iná òkú sílẹ̀ láàfi sọ wípé yujibu al-bughd. Àkọ́kọ́ náà mulhidun fil haram, gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ oníbàjẹ́ tó wá tún kúrò lórílẹ̀-èdè rẹ̀ tó lọ ṣiṣẹ́ hajj àbí umrah, ó tún wá wà ní haram, ó tún já owó nínú àpò àwọn èèyàn ní haram, ó tún dọ́gbọ́n yọ fóònù àwọn èèyàn, ó wà ní haram, ó tún tẹjú mọ́bìnrin olóbìnrin. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ min abghadin nas indallah, nínú àwọn tọ́lọ́run bínú sí púpọ̀, òun ló nítọ̀ wà. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wa mubtaghin fil islami sunnatal jahiliya. Gbogbo ẹnikẹ́ni tó ṣe wípé tí wọ́n bá fún ní option pé tọ́lọ́run rèé o, tànẹ́bì rèé o, èyí ó yàtọ̀ sí tọ́lọ́run, ó yàtọ̀ sí tànẹ́bì o, èwo ló mú bẹ̀ tó ṣe pé ti tọ́lọ́run tànẹ́bì ẹmẹ́gbẹ̀ẹ́ wájú, èyí tó jẹ́ tí tó yàtọ̀ sí tọ́lọ́run tànẹ́bì yẹn ló ń fẹ́, irúfẹ́ àwọn ẹni bí ọlọ́mọ ìbínú sí wọn. Tí mo lọ gangan nìyẹn. Irú ọmọ ìyá tó sọ wípé wọ́n lọ ṣe Yorùbá ó bẹ́tà kí yóò ṣe Islamic studies.
ọlọ́mọṣẹ́ bá ṣàforíjì fún wa kó ṣàforíjì fún ọmọ yàrá ẹ jẹ́ ká kí sára wa o kí là ń wá àyèbí ká sùn ká jí ká kọ́lé àbí ká fẹ́yàwó ká gun ọkọ̀ gbogbo èyí ò kéré nínú tí ń bẹ lọ́wọ́ Ọlọ́run ó kéré nínú tọ́lọ̀ máa ń ṣe fún ẹrú táàfi wá sọ wípé ìmọ̀ ẹ̀sìn kò nítumọ̀ kódà àwọn ọmọ náà fẹ́ ṣe hafla lénìí a rí ọmọ míì tó ṣe wípé òbí rẹ̀ gan ò dunnú sí tó fẹ́ ṣe yìí ọkọ̀ ságbà kámù ní gbogbo àwọn ẹgbẹ́ wọ́n ti wọ university láti ẹjọ́ ẹ̀ wọ́n ti ń graduate báyìí olóhùn ṣe fi hafla tó bá gba ṣàádà yẹn ṣé ìjọba recognize ẹ̀ kí ló kàn á pẹ̀lú àníkọ́lọ̀ wọn recognize ẹ̀ so lè tó ń túmọ̀ sí wípé wà mubtagin fil Islam sunnat al-jahiliya gbogbo ẹni tó ṣe pé tí máa wù ìlànà tí máa wù ó ní ìlànà tó bá yàtọ̀ sí tọ́lọ́run àti sunnah Nabi sallallahu alaihi wasallam bọ́ bá bímọ ọ̀nà tí wọ́n fi ṣe àkíkọ̀ èyí tó yàtọ̀ gédégédé sí tọ́lọ́run tànábì bí wọ́n ṣe ìyàwó èyí tó yàtọ̀ gédégédé wọn ara àfẹ́ ti súnà mùsùlùmí ni ó ara àwọn òfẹ́ ti súnà ìtàwọn òfẹ́ lélẹ̀ ìbínú Ọlọ́run ni ó Ọlọ́run má bínú sí wa Ànábì ló sọ ilé ìbẹnu tó rá afọ́ Imam Bukhari ní hadith afọ́ Abdullah ibn Abbas ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wa man talaba dami muri'in bi ghayri haqq li yuhriqa dama gbogbo ẹnikẹ́ni tí fẹ̀mí àwọn èèyàn ṣòfò tí pa àwọn èèyàn pakúpa irúfẹ́ àwọn ènìyàn yẹn náà abẹ́ ìbínú Ọlọ́run ọba ni wọ́n wà bandits àbáwọn Boko Haram kan wọ fíléjì kan pa gbogbo àwọn èèyàn kódà kan máa sọ Allahu Akbar abẹ́ ìbínú Ọlọ́run ọba ni wọ́n wà ẹ jẹ́ ká di kókó ọ̀rọ̀ mẹ́ta ìtàun ká dì mú wọ́n bẹnu sọ Bukhari adísàfọ́ Abdullah ibn Abbas alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà lẹni tí ń ṣe ìbàjẹ́ nínú haram ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó gbọ́lá fún ìlànà míì tó yàtọ̀ sí títọ́lọ́run àti sunnah Nabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta òun lẹ àwọn tí wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ́nà ìtọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run kọ́ mọ́sẹ̀ sọ wá níbi mẹ́tẹ̀ẹ̀ta náà Ọlọ́run wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun afáwà al-Hafiz ibn Kathir wọ́n wá sàlàyé fún wa ipò Ọlọ́run bá ní wa man ahsanu minallahi hukman ta ni ẹni náà ahsanu yìí wọ́n tún pẹ̀lú gbólóhùn wa man a'dalu minallah fi hukmihi ta lẹni tó lè gbé ìdájọ́ kalẹ̀ ta lẹni tó lè gbé òfin kalẹ̀ tí òfin yóò wá ṣe déédéé tí ó ṣe dọ́gbandọ́gba tí ò ní sábòsí nínú ẹ̀ tó tó Allah wallahi kò sí òfin ọ̀hún tẹ́ bá tún yí rí ẹ̀ dáadáa ẹ mọ̀ rí bí àbòsí bẹ̀ Ọlọ́run wa man ahsanu minallahi hukman ahsan wa man a'dalu minallahi wa man a'lamu minallahi wa man aqwamu minallahi hukman kò sí gbogbo nǹkan tá a bá gbé kalẹ̀ atẹ́ni original ní tọ́lọ́run dhalika bi anna Allaha al-haqq bó ti wulẹ̀ kí wọ́n kún lọ́dà tó bó ti wulẹ̀ kan palárọ́ tó bó ti wulẹ̀ kan fi góòdì yìí tó ẹ má wà deceived o ẹ̀yin mùsùlùmí kódà bó ti wulẹ̀ kan fún ẹnu àbùkù kan tó ẹ má dá wọn lóhùn dhalika bi anna Allaha al-haqq èyí tó bá ti jẹ́ tọ́lọ́run tó jẹ́ ti súnnà Nabi sallallahu alayhi wa alihi ìyẹn lódodo tá a bá wo bí tọ́rọ̀ ilé ayé ń lọ lénìí ọ̀rọ̀ ń lọ débi wípé gbogbo àwọn ṣàáírù ẹ̀sìn wa wọ́n ti bá wa fún ní interpretation mi ẹ̀rọ wa máa bá ọ́ kódà lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá mi tó bá múra tí ṣòkòtò rẹ tó bá jẹ́ ní susak kódà ẹlòmíì tó jẹ́ lárúbáwá yóò mọ̀ fura sí ọgbẹ́ iṣẹ́ àtẹ́ṣẹ́dúdú wọ́n mọ̀ wọ̀ pé ṣe èsì pé agbésùnmọ̀ mi ni ọba ẹ̀ ṣe terrorist lọ irùngbà yìí ṣe ṣòkòtò ní susak ẹlẹ́yà àwọn kan tó gbé ọjọ́ ma gbé ládùúgbò wájú ní ẹlẹ́yà náà ni wọ́n wà máa fi tí ó dá wọ́n fi máa ròyìn rẹ̀ lànàbí sallallahu alaihi wa sallam lànàbí ní fìtínà tó ń bọ̀ tó bá dọwọ́ kẹyìn ayé al-mutamassiku bidini kal-qabidi ala al-jam ìwọ́n tó bá lọ fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ yóò dà gẹ́gẹ́ nígbà tí èèyàn bá di ògùn náà mú báyìí nas'alullah as-salamata wal afiya wa man ahsanu minallahi hukman tá bá wá ń sọ̀rọ̀ nípa gbígbé òfin kalẹ̀
gbígbé ìdájọ́ kalẹ̀, gbígbé ìlànà kalẹ̀, táa tún lo nítọ̀hún tó lè gbé nǹkan kalẹ̀ tí ó ṣe déédé, tí ó ṣe dọ́gbandọ́gba tó tó Allah. Táàfù wa máa fi nǹkan mí ìwé tọ́lọ̀ li qawmin yuqinun. Àfáàní wa man a'dal min Allah fi hukmi, tààlẹ́ni náà tó lè ṣe dọ́gbandọ́gba tó Ọlọ́run níbi gbígbé òfin kalẹ̀, liman aqala 'an Allahi shar'a, èyí ni fún gbogbo ẹnikẹ́ni tí ń jẹ́ òfin Ọlọ́run bá yé. Àfẹ́ni tí ò bá yé, a lè fi ikú wé àlàyé, ká máa fi ṣẹ̀rí àtọ́lọ́run ká máa fi wé àgbékalẹ̀ ẹ̀dá, àfẹ́ni tí ò bá yé ló yá kú. Bákan náà wa amana bi, téèyàn sì gba tọ́lọ́run ọba gbọ́, èyí ò lè fi nǹkan ní ìwé ti tọ́lọ́run. Wa ayqana wa alima, téèyàn sì nímọ̀, téèyàn sì máa mọ̀ dájú wípé annallaha ahkamul hakimin, wípé dájú Ọlọ́run ọba olọba tó mẹjọ dájú bú dájọ́ lọ. Wa arhamu bi khalqihi minal walidati bi waladiha, Ọlọ́run ọba lọba tó láàánú àwọn ẹ̀dá rẹ̀ lójú ju bí ìyá rẹ̀ ṣe máa ń láàánú ọmọ lọ. Ẹgbọ́ yóò, ju bí ìyá rẹ̀ ṣe máa ń láàánú ọmọ tó bí lọ. Ọlọ́run láàánú àwọn ẹ̀dá lójú ju bí ìyá rẹ̀ ṣe máa ń láàánú ọmọ tó bí lọ. Mo sọ pé ìyá rẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá míì lásìkò táwa wáyé wọn ò nífẹ̀ẹ́ ọmọ. Lórí tàbí sọ bẹ́ẹ̀, ìyá ò ní táìmù fọmọ. Ìgbà tí ọmọ ọdún kan àbọ̀mọ oṣù mẹ́jọ àti aago 6:30 lọmọ yẹn ti wọ skúl, ó ṣẹ̀ṣẹ̀ ń wọ ọdún kan ni, ó wà ní crèche, ìyá yẹn ó fi síbẹ̀. Àwọn yẹn wá sọ pé ẹ wá máa gbọ́mọ yín láago 12, ó ní ara aago 6 ìrọ̀lẹ́ ni màá mú tó wá máa gbé, kódà máa tún sanwó extra owó. Ó fi ọmọ yẹn láti aago 6:30 ó di aago 6 ìrọ̀lẹ́ kó tó lọ gbé ọmọ yẹn. Wọ́n wá fún ọmú sínú òkè, tó bá ti ń tutù wọ́n mọ̀ gbéra náà, ṣe ọ̀pọ̀ ọmọ yẹn kan àgbákò ó sì dá ní Ọlọ́run kó ṣàánú wa. Gbogbo ẹ̀rú ẹ̀yìn ìyá bẹ́ẹ̀, ẹ̀yin kọ́ ni àfáà Ibn Kathir ń sọ bí o. Tẹ̀ṣbíhù tí wọ́n ń ṣe yẹn, wọ́n yọ ẹ̀yin kúrò ń bẹ̀, ẹ̀yin ò sí ń bẹ̀. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́, ó láàánú àwọn ẹ̀dá rẹ̀ lójú ju bí àwọn ìyá rẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọmọ wọn lọ. Fa innahu ta'ala huwal alimu bi kulli shay'in. Ọlọ́run Ọba yìí lọba tó nímọ̀ nípa gbogbo nǹkan. Ala kulli shay'in, alqadiru ala kulli shay'in, ó sì ní ọba tó ní kápá lórí gbogbo nǹkan. Al-adilu fi kulli shay', òun lọba tó ṣe pé gbogbo ohun tó bá ṣe pátápátá á mọ̀ rí déédé dọ́gbadọ́gba ń bẹ. Ṣérú ẹni báyìí ni ó wà gbófin kalẹ̀ táwa dágun lásì òfin rẹ̀, táwa sọ pé òfin míì tí ọmọnìyàn tí ò pé gbé kalẹ̀ láwà gbọ́lá fún. Nítọ́lọ́wọ́ bá ń fi yé wa nínú àyà yìí, òun náà ni wípé kí a wọnú ẹ̀sìn tọlọ́run ní ti pátápátá, ká jẹ́ pé tọlọ́run tànábì ni ó mọ̀ wà jòǹkóhun lọ, ìgbà ńlá tó jẹ́ mùmínì gidi o. Torí pé fìtínà ti ń ṣẹlẹ̀ láyé, gbogbo tó ti yé nínú ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n ti ń dàrú mọ́ ìlú. Téèyàn bá gbọ́yé lérí agbọ́nrin tá a fi sọ yìí, gbogbo tó yé nínú ẹ̀sìn náà padà sọnù mọ́ lọ́wọ́. Abẹ́ Allah subhanahu wa ta'ala, Ọlọ́run kú mọ́ṣẹ́ mọ́ wa dúró. Jẹ́ ká lè nífẹ̀ẹ́ tọ́lọ́run àti tànábì sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. Lánàá a sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀yà wa kan tí ó ní ìpèníjà ojú, tí ó sì bùkátà owó 2 million naira láti bá fi ṣe operation ojú náà. Mo sọ̀rọ̀ ń parẹ̀ lánàá, pọ́mọ ìyá yìí ò kọ́ bí ara sí, ẹnu iṣẹ́ ló wà tí ọ̀sán dòru mọ́ lọ́wọ́, kò bá rí nàmá. Láti gbà náà tí wọ́n ti gbé dé láti bí iṣẹ́, kò lè jáde lọ́ọ̀ta àfikún ọmọ jáde nísìn. Wọ́n wá ń képa jáde wípé kí Ọlọ́run ó lò wá ń sábàbí lókùrúgbà tí wọ́n sọ pé wọ́n sì lè sọ operation ojú yẹn tí ojú yẹn ó lálàáfíà. Ibi àkọ́kọ́ wọ́n ní 7 million, ṣùgbọ́n nínú àwọn muasasa tí orílẹ̀-èdè Saudi gbé kalẹ̀ ní Nàìjíríà ń bí,
àwọn yẹn ní ọ̀fẹ́ ni wọ́n ṣe àmọ́ yóò ná ní bí 2 million nítorí operation ṣé wà pé tá bá gbé 2 million sẹ́gbọ́n 7 million 2 million yẹn ó sì ṣe fèwé mọ́ so lọ́mọ ìyá ìfi ń kí gbàjarè wípé kárùn ún lọ́wọ́ torí pé tó bá pẹ́ sí ojú méjì tí yóò bàjẹ́ bẹ́ẹ̀ a sì jẹ́ ká mọ̀ wípé ojú ìmọ́lẹ̀ tó tóbi ní nínú ara abẹ́ Allah subhanahu wa ta'ala kó má gba ìmọ́lẹ̀ náà lára wa kó jẹ́ kí ẹ̀mí àwọn oríkèríkè ara wa wọ̀nyí jẹ́ kó gùn ju ẹ̀mí tí wà gan náà lọ bí rahmati ya arhamar rahimin a ní tó bá fẹ́ mọ̀ tá bá ti parí sájáde bọ́ta díjú láàrin 20 minutes kọ mọ́ lọ 20 minutes péré kọ wá wo bí ṣe máa ń rí ká tó wá sọ ẹni tó ṣe pé permanently bí ti ẹ̀ṣẹ̀ rí so ẹ jẹ́ ká ràn ọmọ ìyá wa yìí lọ́wọ́ lórí tí Ọlọ́run bá fi ràn wá lọ́wọ́ kọ́lọ́run bá subhanahu wa ta'ala káfílẹ̀ náà sí àtawassul ila Allah kí Ọlọ́run bá kí ó má gba ojú lọ́wọ́ wa àkáǹtì tí ẹ̀tọ́lọ́run bá fún lágbára tí a fi sọwọ́ sí láti fi ràn ọmọ ìyá yìí lọ́wọ́ òun náà pẹ̀lú ògbó Ọlọ́run á tún ṣe flyer náà gbogbo ní tá lágbára tá lè ṣe náà lélẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá contribute kódà bó ti pàdúrà ló ń ṣe kódà bó ti kí bá ṣe ń sọ yìí gbogbo ẹ̀ náà ló lẹ́san lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run bá kó mọ́ lọ wọn sábàbí dáadáa First Bank òun ni 30 69 80 16 12 30 69 80 16 12 First Bank àkáǹtì tá ń gbà sí ní Adébáyọ̀ Ibrahim Ọpẹ́yẹmí 30 69 80 16 12 abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe fún ọmọ ìyá wa náà ní àlàáfíà ẹ jẹ́ ká tún mọ̀ rántí rẹ̀ náà nínú àdúrà àti gbogbo àwọn ọmọ ìyá wa míì tá àmà tó ń bẹ lórí ààrẹ Ọlọ́run kó bá fún àlàáfíà àwa bí Allah subhanahu wa ta'ala àwa náà Ọlọ́run dá wa gúnlẹ̀ bi rahmatihi ya arhamar rahimin ètò tí a gbé síwájú tá a fẹ́ ṣe lénìí Ọlọ́run jẹ́ kó já sọ́run fún wa jẹ́ kó já sọ́run fún wa jù báwa náà ṣe rò lọ kó wá bá fi àlùbáríkà tó pọ̀ síbẹ̀ kó ṣe àwọn ọmọ tá a fẹ́ kó jáde náà kó ṣe wọ́n ní hudatan muhtadin ghayra dallin wala mudillin kọ́lọ̀n kó ṣe wọ́n ní olùmọ̀nà tí ó mọ̀ fà àwọn èèyàn mọ̀nà má ṣe wọ́n ní olùṣìnà tí ó mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà o gbogbo àwọn tó ń dorí social media arúlé ni àwọn náà ṣe ṣàádà o àwọn náà ṣe áfúlà o ibi tí àwọn bá ti wọn dé òlẹ̀ rí òun kọ́lọ̀n bá tún wọn ṣe tí wá ọlọ́mọdé orí bẹ́ẹ̀ ọlá àti tóbi ọlọ́run wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh